ojoojúmọ́ pẹ̀lú Olusegun Ladegbuwa. Ìṣẹ̀lẹ̀ ìkìnnẹ́ ìkọlù àpòsílì tí ọmọ ará Thessalonica orí kìnnẹ́ gẹ́gẹ́ bí òyìn rere ẹni òun ti wá sọ́dọ̀ rẹ̀ ní ọ̀rọ̀ nìkan ṣoṣo ṣùgbọ́n pẹ̀lú agbára àti nínú ẹ̀mí mímọ́ àti ní ọ̀pọ̀lọpọ̀ gbẹ́kẹ̀lé gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo lọ́kọ́ ènìyàn rábàjẹ́ láàrin rẹ̀ dúdarun ẹ̀ ẹ̀mẹ̀ ṣàfarawé ẹni àti ti Ọlọ́run Olódùmarè lẹ́yìn rí ẹ̀mẹ̀ gba ọ̀rọ̀ náà nínú ìpọ́njú ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ayọ̀ ẹ̀mí mímọ́ lẹ́mẹ̀ dé àpẹẹrẹ tó dédé ènìyàn rẹ̀ gbàgbọ́ ní Makedonia kíákíá tó dáwọ́ láti ọ̀dọ̀ rẹ̀ bá di ọ̀rọ̀ Ọlọ́run Olódùmarè tó ń dídún jalẹ̀ èèṣì ní Makedonia àdákíá nìkan ṣoṣo ṣùgbọ́n ní òbí dédé rí òyìn ìgbàgbọ́ rẹ̀ tí Ọlọ́run Olódùmarè ló ń títàn kalẹ̀ ó bẹ́ẹ̀ ká ọwọ́ á nílò láti wírunkun tó dáwọ́ àwọn ti karùn wọn ọ̀ròyìn nípa ẹni ọkọ̀ wọ̀lera àti nẹ ọ̀dọ̀run ẹ̀ bí ẹ̀mẹ̀ ti yí padà tí Ọlọ́run Olódùmarè dípò láti máa sẹ́yìn ṣìgìdì láti máa sẹ́yìn Ọlọ́run alààyè àtòtítọ́ àti láti ródo bí ọmọ rẹ̀ láti ọ̀run wa ọ́nírùnrún palẹ̀ kó nínú òkú á Jésù náà ọ́nírè ń gbà wá kó nínú ubìnú Ọlọ́run Olódùmarè rè ń bá. Bíbélì dùn ká èdè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa.